torí ẹni tó pa ọ̀gbẹ́ni yìí sìn wọ́n ti mọ̀ wọ́n mọ gúrùpù yín. ó ní ẹ gbọ́ àṣírí lórí gbogbo wuyawuye tó tẹ̀lé fífi àwọn ọmọ oríire sílẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ níbi National Union. ní lẹ́yìn ìgbà náà ó wá ṣe first note pé lágbájá ti ń bọ̀ o ẹ wà láti o. ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn kan lórí ọ̀rọ̀ ikú tọ́ba olóyè ẹgbẹ́ onímọ́tò. nọmba 2 gan fẹ́ bọ́ sí nọmba 1 tó ti yé yín nọmba 1 níbo ni wọ́n fẹ́ lọ ọ̀run náà máa ń rán nọmba 1 lọ. We are not there for now but one thing I pray begging Yoruba for ẹ jẹ́ ká gbé settlement àti trade yẹn ẹ jẹ́ àgbẹ̀jù síbi kan tá a bá fẹ́ ṣe àṣeyọrí. gbogbo ìgbàkigbà tí ọlọ́jọ́ bá dé Ọlọ́run ní jẹ́ ká kú sínú àgbàrá ẹ̀jẹ̀. àwọn alágbára kan lọ́sẹ̀lú kan wọ́n ti tún fẹ́ máa fẹ́ràn Ijaya wọ́n ti fẹ́ máa fún ní recognition ó dàbí pé Ijaya ti fẹ́ máa fi ẹsẹ̀ rinlẹ̀ ju àwọn kan lọ. a ní fọgànáísà tí ń fọ mọ́tò tí tọ́ba Ijaya fún 4,000. ó dá tẹ́ ẹ bá ní pé wọn ò jà wọn ò rescue báwo náà ṣe pa lieutenant colonel báwo náà ṣe pa sójà mẹ́rin tí wọ́n pa pẹ̀lú. a gbọ́ pé èèyàn míì ńlá accident ń kú èèyàn míì ń kọsẹ̀ ń kú high blood pressure mú ẹlòmíì ń kú ìfúnpá oríṣiríṣi ẹlòmíì ti ga ń kú èwo ni kú ká máa fi bọ́n léra wa kiri. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn tí wọ́n pa ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Tọ́ba Ajíbóyè ẹni tí wọ́n ń pè ní Tóbi Ìjayà àwọn kan máa pè ní baálẹ̀ làwọn kan ń pè ní ìkòkò ajégunjẹran. láìpẹ́ yìí ó náà ni a gbọ́ ikú ọkùnrin onímọ́tò yìí nínú èyí tí àwọn kan ti ń sọ wípé ta ló pa á. ní báyìí o gbogbo ẹni tó ń gbé agbègbè Fàdèyí Onípàànà wọ́n ṣe àti Jíbówú ó náà ni wọ́n ń sá kíjokíjo níbi ọlọ́pàá ti ń kó àwọn tí wọ́n mọ̀ nípa kinní ọ̀hún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó náà ni àwọn tí wọ́n ṣekú pa ó ti ń fojú hàn nínú èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ti mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan nínú èyí tẹ́ gbọ́ bí kinní ọ̀hún ṣe jẹ́ nínú fídíò èyí tí wọ́n fi fún hàn wá nínú fọ́nrán yìí ṣùgbọ́n ṣá o nínú ẹ̀ ó náà ni bàbá Kọ́lá Olóòtú ti sọ bí kinní ọ̀hún ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ sí fọkanáísà ẹni tí à ń pè ní Tọ́ba Ìjayà yìí tó ṣe táyà lọ́dọ̀ ẹ̀ kí ni wọ́n jọ sọ fọ́nrán ọ̀hún báwo ni fọ́nrán ọ̀hún ṣe jẹ́ ẹ gbọ́ wìnrìn àti bí kinní ọ̀hún ṣe jẹ́ níbẹ̀ náà ni bàbá àṣà àti èdè ti sọ̀rọ̀ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ààrẹ ambassador Dr. Adéyẹmí ti sọ̀rọ̀ àti àwọn àṣírí kan tó lu nínú kinní ọ̀hún nínú èyí tí wọ́n fi kàn wá nínú kinní tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí. ní ayé yìí báwọn kan ṣe ń yọ́ sóò náà làwọn kan yọ́ gbọ́ o àwọn wo ni Tọ́ba Ìjayà bá sọ̀rọ̀ kó tó di pé ọjọ́ ọkú ẹ̀ pé ìwádìí wo gan ni iléeṣẹ́ ọlọ́pàá ṣe lórí kinní ọ̀hún gbogbo bí sùn ṣe kú àti bọ́bẹ̀ ṣe kú gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ nínú fọ́nrán tí wọ́n fi hàn wáyé lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ibà Gani Adams àtèyí tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣìẹ̀lẹ̀ àwọn àṣírí kan mọ̀ padà tó jẹyọ nínú kinní ọ̀hún nínú èyí tí bàbá wa ààrẹ ambassador Dr. Adéyẹmí tú àṣírí kan nínú èyí tó sọ̀rọ̀ sáwọn èèyàn bẹ́ẹ̀ láti gbọ́ pé ibà Gani Adams ò lè jagun mọ́ nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lórí ibà Gani Adams tí ilé ẹjọ́ yìí sọ wípé kí ibà Gani Adams kó má ṣe fà àwọn wàhálà kan nínú èyí tí àwọn èèyàn mọ̀ àti pẹ̀lú pé ẹni tó bá ti lówó kì í fẹ́ kú o ọ̀nà bí ibà Gani Adams ṣe ń jà nígbà náà fúnra ọmọ Yorùbá wípé àìtí ìṣòwò ló fa kinní ọ̀hún ṣùgbọ́n nígbà tówó ti dé báyìí olójú ìjà tí ibà Gani Adams lè jà àwọn àṣírí kan sì wà tó ṣúyọ nínú ètò àwọn tí wọ́n lọ́wọ́ sí bí wọ́n ṣe lọ jí àwọn ọmọ gbé ìyẹn ní Ọ̀ṣìẹ̀lẹ̀ nínú èyí tí àwọn àṣírí ọ̀hún tí wọ́n fi hàn wá nù fọ́nrán yìí níbẹ̀ ọ náà ni ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ààrẹ almaroof ti sọ̀rọ̀ níbi tó ti gba àwọn onímọ́tò ní ìyànjú wípé píparẹ́ ẹni yìí àfi kíkiní ọ̀hún dópin o bí bẹ́ẹ̀ bá kọ́ ni MC Olúọmọ àtàwọn kan tí wọ́n dárúkọ ńbẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ pé wọ́n tún fẹ́ fi ṣe wọ́n o ẹni tí kú kàn nínú wọn ẹni tí wọ́n tún ronú kú sí nínú àwọn tí wọ́n jẹ́ olórí onímọ́tò gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ padà gbọ́ bó wá jẹ́ pé àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wa síbẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé o láì tí aago pélébé kan tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrùn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ já ṣíà ẹ ẹ já pín kálẹ̀ o àwọn tí wọ́n ṣekú pa ẹni tá à ń pè ní Tọ́ba Ajíbóyè tí gbogbo èèyàn mọ̀ sí Tọ́ba Ìjayà baálẹ̀ tàbí ìkòkò ajégunjẹran ọwọ́ ti tẹ̀ wọ́n ọwọ́ ilé ọlọ́pàá ti tẹ̀ wọ́n àṣírí wọn àtòkọ wọn ẹ gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ já máa bẹ́tù òun bọ̀. lálẹ́ ẹjọ́ tí wọ́n pa ẹ mọ̀ gbọ́ o ni mo fi ní kọ́ dá tiẹ̀ mọ̀. ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn kan lórí ọ̀rọ̀ ikú Tọ́ba olóyè ẹgbẹ́ onímọ́tò tí wọ́n pa. tìfura làwọn èèyàn rìn láwọn àdúgbò tó wà lágbègbè Fàdèyí Onípàànà Mùṣìn Jíbówú títí lọ dé Yàbá nípínlẹ̀ Èkó nítorí ikú òjijì tó mú alágbára àdúgbò náà ìyẹn olóyè Tọ́ba Ajíbóyè táwọn èèyàn tún mọ̀ sí Tọ́ba Ìjayà baálẹ̀ tàbí ìkòkò ajégunjẹran lọ. ó ní ẹ gbọ́ àṣírí
lórí gbogbo wuyewuye tó tẹ̀lé fífi àwọn ọmọ oríire sílẹ̀, gbogbo tó ṣẹlẹ̀ níbi National Union, gbogbo ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Kwara ntọ́ni gómìnà wọn ṣe, àti gbogbo tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé, àti lórí ọ̀rọ̀ òṣèlú, àti gbogbo fàkájà tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, gbogbo rẹ̀ ni wọ́n yànnà lónìí. Àwọn àṣírí tẹ́ gbọ́ rí ẹ gbọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí. Ẹ̀yin náà ẹ bá wa share rẹ̀, ẹ bá wa like ẹ̀, ẹ jẹ́ ká yóò mọ̀ pé ló ti tọ́ lódodo ẹ̀ ń wò wá. a ní fọgànáísà tí ń fọ mọ́tò tí tọ́ba àjàyà fún 4,000 ọlọ́kí ọyọjú ló kọ́ tẹ́sà ó sì kọ́ bàpò ó sì fún 4,000. lálẹ́ ẹjọ́ tí wọ́n pa ẹ mọ̀ gbọ́ o ni mo fi ní kọ́ dátì ẹ mọ̀. ta ni fọgànáísà tí ń fọ mọ́tò tí tọ́ba àjàyà fún 4,000 ọlọ́kí ọyọjú ló kọ́ tẹ́sà ó sì kọ́ bàpò ó sì fún 4,000. lẹ́yìn ìgbà tó fún 4,000 tán ẹni yẹn mọ̀ wọnú ọkọ̀ ọ̀gá mo ní kí yín náà ni. dátì ẹ mọ̀ láàárọ̀ yìí o wọ́n ní lẹ́yìn ìgbà náà ó wá ṣe first note pé lágbájá ti ń bọ̀ o ẹ wà láti o. nígbà tọ́lọ́run ó mú first note yẹn wá lọ bọ́ sọ́wọ́ ẹlòmíì kò ju bí ìṣẹ́jú 15 rẹ̀ lọ sógun ìṣẹ́jú ní gbọ́ ariwo pé wọ́n ti pa tọ́ba o. ṣùgbọ́n ńgbà tọ́lọ́run ó mú ó ti rí pé òun ṣe mistake ọ̀tọ̀ lẹ́nu tóun sẹ́ǹdì kinní yẹn sí ó tún wá rí sẹ́ǹdì ẹ̀ sáwọn tí wọ́n fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí gan àwọn tí wọ́n pa ọkùnrin Ìjayà yẹn. nígbà tó sẹ́ǹdì ẹ̀ sí wọn tí wọ́n yìnbọn lu ẹni yẹn wá ní àwọn wo lóyún láàrin 10-15 minutes pé ẹ stand by àwọn wo ló ní wo stand by. kéèyàn ó súnmọ́ èèyàn kò sọ wípé kéèyàn ó jẹ́ èèyàn tèèyàn. tọ́ba Ìjayà tí wọ́n pa lẹ́kọ̀ọ́ yẹn wọ́n á máa pè ní ajégunjẹran. ọ̀kan pàtàkì ni nínú onímọ́tò ó lókìkí nínú àwọn NURTW ó ní sẹ́kítírì sáwọn Sego Nation. ẹni yẹn ló lọ fún àwọn ọlọ́pàá ní information pé ẹnìkan sẹ́ndì nǹkan báyìí sí mi o. ngbà àwọn òwò nọ́mbà ó di nọ́mbà fọgá ẹni tí ń fọ mọ́tò tí tọ́ba Ìjayà fún 4,000 lálẹ́ ẹjọ́ náà. mi ò ní sadínà gbòòkú ìwádìí àwọn ọlọ́pàá ẹ jẹ́ wọn mọ̀ báwádìí wọn lọ ibi wọn bá wádé aṣọ. bẹ́ẹ̀ yẹn bá jorí ahun òun tọ̀ wọ́n sunkún tọ́ba rí i nígbà wọn sin tọ́ba. àtọ̀mẹ́kẹ́ àtàgbà mi ò tí ì rírú ẹ̀ rí o kó mọ́tò kú kí gbogbo àwọn èèyàn mọ̀ gbára dálẹ̀ bẹ́ẹ̀. bí èrò ṣe pọ̀ tó àtìyá arúgbó àti bàbá àgbàlagbà àti gbogbo wọn ń sunkún ni wọ́n ń gbára dálẹ̀. tọ́ba Ìjayà Ọlọ́run foríjìn Ọlọ́run gbàbọ́ ẹ̀. nígbà tí ẹ gbọ́ ìròyìn kí ló sọ sí yín lọ́kàn àti pé. the first thing that touched me ni pé wọ́n jìjàjà gáràjì o wọ́n sára àwọn ládàá o yìí ni wọ́n jẹ́ máa sá lọ o. mo rò pé mo ti gbọ́ gbẹ̀yìn láyé àwọn òbèlè babaruka láyé àwọn sáúlà ibùgán nígbà tí olú ọmọ dé ó fẹ́ dàbí pé bàtó ṣẹ̀ṣẹ̀ wọlé ni nígbà tó ṣẹ̀ jẹ́ chairman first time Lagos State bàtó ti jẹ́ tọ́tọ́lọ́run ti fún ní ọpọlọ tó ti pín gbogbo ẹ̀ yẹlẹyẹlẹ ohun tó dẹ́fà jàǹgbà yẹn ni pé ẹnìkan sọ ní control gbogbo Àlímọ̀ṣọ́. nígbà yẹn ọ́fíìsì mi mo wà lọ́kìkí ọ́fíìsì mi wà ní ibi tí ọ́fíìsì àwọn National Union wà ní Bákàrè bus stop ní Gàdòrò. mo fi Ọlọ́run ọba jẹ́ ìyẹn ọmọ Nàìjíríà tẹ́ ń wò bá ti gbòbí tẹ́ ti wò mí tí ní ọjọ́ Wednesday àbí chicken máa ń ṣe mítìmí ìrántí ọjọ́ yẹn mọ́ tí union bá ń fi Ghana must go wọ́ owó wọlé ìwọ tó kàwé ó bọ̀ sínú yàrá wa máa sọ pé báwo láyé mi ṣe rí báyìí. wọ́n pe máa kan ní òbèlè babaruka ń gbà yẹn 50,000 lówó oúnjẹ rẹ̀ ní ojúmọ́ láyé ìgbà tó owó oúnjẹ owó ni mo sọ fún yìí o kì í ṣe sí o owó ti mú ń gbà yẹn tó nígbà yẹn o lè 500 naira lọ́lé oúnjẹ kó dẹ̀ jẹun kó tó rà fáwọn yẹn 50,000. tí ó bá ní flat tire ó bá pè pé táyà mi ti fọ́ o táyà márùn mẹ́tẹ́lì tí wọ́n róòlù yẹn ni wọ́n á kó wá fún. tí wọ́n bá ń ka owó níbi tí wọ́n ti ṣe mítìn wọn Ghana must go náà fi rìlí owó lẹ̀ òbí òun ṣe ní máa para wọn gbà yẹn. bẹ́ẹ̀ nígbà tí Olúọmọdé ó sọ unity kan di 20 under unity tẹ́yìn tó wà lọ́rẹ̀ so bí wọ́n bá ń bọ̀ wá mítìn nígbà yẹn envelope kìlógẹ̀ lálẹ́ olùkọ́ kò di ètè kékeré ẹ̀ bóyá gbogbo tó wà lọ́wọ́ ẹ̀ kankan bóyá 100,000 wọn kò tí ẹ̀ lè tó bẹ́ẹ̀ tí ó máa wá deliver so ó di kó kárí ilé kárí oko kò sí pé wọ́n ń gba gáràjì mọ́ ohun tí wọ́n ń ṣe láàrin ara wọn sì ni pé wọ́n ń bribe ara wọn láti lè rí ipò ẹnìkan lè sọ pé òun ti set up gáràjì kan sí ọ̀nà kan báyìí bàbá ẹ̀ fi mí jẹ chairman bẹ̀ at least ó kéré lójúmọ́ ní ó máa rí 5 to 10,000 yóò bá ara rẹ̀ wọlé wọ́n ní kó lè máa deliver 10,000 50,000 àbí iye kan lójúmọ́ so kí so fẹ́ pààyàn lórí 50,000 per day àbí 20,000 per day bẹ́ẹ̀ ti Ìjayà yẹn yà mí lẹ́nu bẹ́ẹ̀ mo fi mú fúnlẹ̀ kò ṣeé sọ síta ó fi mú fúnlẹ̀ pé àwọn alágbára kan lóṣèlú kan wọ́n ti tún fẹ́ máa fẹ́ràn Ìjayà wọ́n ti fẹ́ máa fún ní recognition ó dàbí pé Ìjayà ti fẹ́ máa fi ẹsẹ̀ rinlẹ̀ ju àwọn kan lọ bóyá ọ̀nà group ẹ̀ fi rò pé instead of ika 1D you need to go
torí according to fàǹdè tí mo ṣe pátápátá wọ́n ní wọ́n yìn náà wọ́n yin gbogbo ẹ̀ tí ó ṣe pé obìnrin ló wá lórí àwọn ẹgbẹ́ irú ìjà ni wọ́n wá yìn yóò wá lọ bẹ́ẹ̀ kò sí bó ṣe lágbára tó wọ́n wá di èèwọ̀ ẹ níbi tó wà bóyá obìnrin bóyá bá ṣe kan náà ní kò gbọdọ̀ yín ni bóyá tó bá fọmọ lọ́yàn ni wọ́n wá kankan yóò ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n yìn níbọ̀ tán wọ́n lọ hospital tí wọ́n gbé ló ti respond ó dẹ̀ ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé gbà tí wọ́n transfer lọ sí hospital míì pé ẹjọ́ tó ń bá wọn rò tọ́jọ́ sàṣẹ gbé nìkan nínú àwọn ẹ̀ sọ pé ẹjọ́ tó ń rò pọ̀ kan fún lábẹ́rẹ́ kó lè ráyè rest ohun tí wọ́n sọ ni èmi ò síbẹ̀ mi ṣe member union o because I tried to go into them and find out from the people kó tó di kó lọ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ èmi kàn fẹ́ bẹ gbogbo national union pátápátá pé kàn jọ gbogbo orúmọ̀ táwọn gbọ́pọ̀ ti kọ list àti wọ́n pa sílẹ̀ wọ́n ti di ti ẹgbẹ́ òkùnkùn draw 1-1 bí ẹyẹ àtàyè 2-1 kiri kan ẹ má jẹ́rú ẹ̀ mọ́ wáyé mọ́ ó fi mí fúnlẹ̀ pé bóyá ọ̀nà group ẹ̀ fi rò pé instead of ikawandi you need to go torí according to fàǹdè tí mo ṣe pátápátá wọ́n ní wọ́n yìn náà wọ́n yin gbogbo ẹ̀ tí ó ṣe pé obìnrin ló wá lórí àwọn ẹgbẹ́ irú ìjà ni wọ́n wá yìn tó wà lọ bẹ́ẹ̀ kò sí bó ṣe lágbára tó wọ́n wá di èèwọ̀ ẹ níbi tó wà bóyá obìnrin bóyá bá ṣe kan náà ní kò gbọdọ̀ yín ni bóyá tó bá fọmọ lọ́yàn ni wọ́n wá kankan yóò ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n yìn níbọ̀ tán wọ́n lọ hospital tí wọ́n gbé ló ti respond ó dẹ̀ ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀ possible member among the supporter ló bá fídíò yẹn wọ́n condemn ẹ̀ he was in a place tán lọ kí ẹni tó kú gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn fọ́sọ́mẹ́rì again kò sẹ́tọ́ establish pé ẹni tó pa ẹni yìí rè ẹ̀yin assume lọ́kàn yín pé ó possible pé ẹni báyìí ló pa pàtì báyìí ló pa now káàtì alóògbé máa pé ẹni pa ẹni yìí kò ní kádùn ẹni pa ẹni yìí kò ní kẹsùn ó wá gbé máa kó wá pé lágbájá ọmọ lágbájá ikú ẹ̀ sí ló máa kú ó ní kú síbi àṣẹ wà ó ní soríire ó ṣe bẹ̀rẹ̀ ní ayé máa. The supporters are most of the supporters of these people are idiot and low mentality people. Immediately tó ti sọ yẹn wọ́n ti follow pé ọ̀tá àwọn lẹ́ni yìí àgbègbè supporter àwọn ẹ wá wo tó ṣẹlẹ̀ lọ́sùn ní ìsìn Portable wọ́n ti kí wọ́n fi jẹ àtayéṣe of Yoruba land ju fi DM lọ. Kí ni ìdí bàbá tó? Ẹ gbàgbé Portable ṣe wèrè out of the artist ta ní Nàìjíríà lẹ́ni celebrity tó lówó kò ṣe tó bí ti Portable. Ó lówó. Tí ó lówó tọ́lọ́run pọ́nlé nínú kárán èèyàn lọ́ka ṣe rere kò sẹ́ tó bí ti Portable ẹ gbàgbé ìwà wèrè ti Portable. Davido ńkọ́? Davido ń ran àwọn èèyàn tó lówó bíi tiẹ̀ tó lórúkọ ó ń ràn wọ́n lọ́wọ́ ń gbé wọn lọ́wọ́ sókè. Portable kò ní àdúgbò tó dàgbà sí títí dèní every good thing tí Portable ṣe ó ń ṣe sádùúgbò ẹ̀. Portable ń fi ọjọ́ sílẹ̀ tó ń lọ nú ọjà ó ń pín owó fún àwọn ìyálọ́jà ìyálájẹ kan fi kówó ọjà wọn. Portable ń ṣe ọ̀nà ó ń gírèdì ọ̀nà Portable àríbi tí ò dáa abáwò ẹlẹ́bi wèrè ẹ̀rọ pé wèrè ló ṣe ni gọ́vùnà bí ọdún dàpọ̀ ikú ti fẹ́ pa wá ń bí o ọ̀nà ọ̀dà òkè is sending a message. You can't meet Portable and regret meeting him. Kò sẹ́ni tó rí tí Portable ò sọ̀rọ̀ fún mi ò rí ìṣe kí lórúkọ ẹ̀ lẹ́fù ẹ̀ kò bá tèmi mu ìlànà ayé ẹ̀ kò bá tèmi mu ìgbé ayé ẹ̀ kò bá tèmi mu so kò sí tí mo fi lè lọ rí unless abá jáàmù ní open place kan bá dẹ̀ jáàmù kò lè recognize kò kí mi torí mi ò sí lẹ́fù ẹni kò bá sọ bá sá kò àgbà bá sá ẹ náà ó lè ṣe yẹn but let me be very realistic with you fídíò ṣé torí pé wá bàrẹ̀ wá sọ pé Tinubu must go kiri kan release our kiri kan so ní atáyé sí ẹ má blame bọ̀dá bóyá wọ́n ṣe fàájì tán ni ẹ pé tí èèyàn bá ṣe fàájì tó gbóná tán èèyàn dẹ̀ tó ń ṣe tí ò yẹ kó tún ṣe tán His Special Majesty ààrẹ ọba ambassador Dr. Adéyẹmí Òǹlẹ̀mí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá mo dúpẹ́ pé ògún ọmọ bíbí ìpínlẹ̀ sí nípínlẹ̀ Kwara ni mí apèdègbàyè ààrẹ amúlùdùn ìlú Èkó ni mo fi ṣe bùgbé ǹjẹ́ mọ̀ pé èèyàn ẹlẹ́gbẹ́ òkùnkùn gbogbo ìtẹ̀sí ẹgbẹ́ yìí ò sẹ́gbẹ́ òkùnkùn tẹ́ bá manage dáadáa if all this secret society ẹ̀yẹ ayé kìíní tó ń pè wọn tó bá ṣe tótọ́ wọn ò ní kò ẹlẹ́gbẹ́ òkùnkùn nítorí pé wọ́n ń para wọn àfi kò ẹlẹ́gbẹ́ òkùnkùn torí pé wọ́n fi jalè torí pé wọ́n fi ṣe tí ò dáa náà fi kò ẹlẹ́gbẹ́ òkùnkùn in overseas country there are all these secret societies tí wọ́n bá tẹ́tì ìjọba ó gbọ̀n nítorí wọn ò ṣe àbúrò kò sí ìjọba lè wé mọ́ wọn lẹ́sẹ̀ ẹni wọn bá bẹ pẹ̀lú gbó tán bẹ pẹ̀lú cocaine tán bẹ pẹ̀lú tí ò yẹ kó ṣe tán bẹ pọ́n pààyàn how do you think people will honour you
ẹ̀yin union ẹ ti ní sanity yín for long especially with this ego ẹ pé mo sọ́nù tàbí kan rí pé mi ò expect ẹ from national union leader pẹ̀lú gbogbo kan tó ṣe tó pẹ̀lú tẹ́ ẹ ṣe dákun ẹ fogun egun òtòlò ẹ fi tó Ijaya gbogbo ibi tó kọjú sí ada èyí tó fi sílẹ̀ kò ní bàjẹ́ ọlọ́ àtẹ sí afẹ́fẹ́ rere èyí tó kù tó fi sẹ́yìn ẹjọ́ ẹ jẹ́ ká gbà pé ó ti ṣẹlẹ̀ bàbá tún wá ní à ń gbẹ̀ sàǹpara wa lọ kò ní sí settlement jíjẹ mímu yín ò ní rọrùn mọ́ orí gáràjì kan ti pààyàn lẹ́nu mọ́tò òde lóòdùn bẹ́ẹ̀ lọ́sẹ̀ kan o ibi tẹ́ ti rẹ ayé bọ́ lónìí ibẹ̀ ò ní settle for a week o. ẹ jẹ́ nǹkan bẹ̀rẹ̀ ṣé 3 months ago àbí 4 months ago tí wọ́n pa Yínká ládùúgbò wa àti gba ẹni mo ti mọ̀ kí n tó lọ ṣe é rántí pé èèyàn ló pa bọ́gà ẹ̀yin èèyàn mi ẹ fi abalẹ̀ kẹ́ gbọ́rọ̀ mi yìí o níwọ̀n ba ṣe é rántí pé wọ́n pa bọ́gà ní kì í ṣe pé ó ṣàdédé kú ẹ rántí màá kí tó tún wá lọ bẹ̀ yẹn ó nígbà kan brọ́dà mi Kúnlé Poli ó escape ikú bóyá ọmọ àgbà lòun ó ṣiṣẹ́ tiẹ̀ tó pé ọ̀tọ̀ lẹni tó fẹ́ yìn ọ̀tọ̀ lẹni tí bọ́n bà ẹ jẹ́ ká wo games tá à ń play fúnra wa ẹ rí i pé mo ní the games ìgbà tí Yínká àgálì kú Yínká bíi brọ́dà ló jẹ́ àbúrò mi ló jẹ́ ládùúgbò ìgbà tí Yínká kú wọ́n pa ni ẹ wá ń ka scores ẹ̀yin ò mọ̀ pé tí wọ́n bá pa èèyàn wọ́n máa jẹ́ kátẹ́gùn fẹ́ sílẹ̀ wọ́n á continue iṣẹ́ yẹn ti kọ́kọ́ dúró ńgbà kan ẹ tún ti bẹ̀rẹ̀ yín brọ́dà mi ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ káwọn ọmọ tẹ́ ẹ bí àti ìyàwó yín ẹ jẹ́ kó gbádùn yín ẹni tó bá pààyàn wọ́n máa padà pa òun náà ni ò lè escape ẹ̀ ṣẹ́rí alákọ̀ọ́kọ́ àdúrà tí mo kọ́kọ́ fẹ́ gbà fún gbogbo ẹni tó bá ń wo fídíò yìí ni pé gbogbo ìgbàkigbà tí ọlọ́jọ́ bá dé Ọlọ́run ní jẹ́ ká kú sínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ ṣàmì kẹ́ gbé mi ikú tó le jù láyé òní kéèyàn kú sínú àgbàrá ẹ̀jẹ̀ kéèyàn kú sínú omi àmọ́ ọ̀rọ̀ tí n bá sọ yìí mo fẹ́ kẹ́ bá mi ṣíà kíní kó kan gbogbo àwọn tó jẹ́ NURT àbí kíní orúkọ tó ń jẹ́ àti gbogbo àwọn boys tó wà nínú èmi ni à ń ṣe yẹ à ń ṣe gbá kan à ń ṣe gbogbo yín ni mo fẹ́ bá sọ̀rọ̀ game tó wà nínú kíní tẹ́ ẹ̀ bá change ẹ̀ bó ní kálukú ṣe máa sọdá lẹ́yọ kọ̀ọ̀kan láì dágbére agbọ́pẹ́lẹ̀ èèyàn ń sìkì ó ń kú agbọ́pẹ́yàn míì ń lásídẹ̀ǹtì ó ń kú èèyàn míì ń kọsẹ̀ ó ń kú high blood pressure mú ẹlòmíì ó ń kú ìfúnpá oríṣiríṣi ẹlòmíì ti ga ó ń kú èwo ni kú ká máa fìbọn léra wa kiri torí ẹni tó pa ọ̀gbẹ́ni yìí sìn wọ́n ti mọ̀ ọmọ gúrùpù yín tẹ́ bá mú ọ̀rọ̀ yìí dání àdúrà tí mò ń ṣe fún yín ni pé Ọlọ́run ayẹ̀kẹ́ kú sínú àgbàrá ẹ̀jẹ̀ we need to stop this nonsense gáǹgì tí Nàìjíríà tẹ̀ tún wá worst gan ju àwọn ìlú míì lọ àárín wọn náà kí ló dé ẹ̀kan para yín bíi súyà mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ lọ mú nírẹ̀pọ̀ ẹ tí wọ́n fẹ́ dẹrú ọ̀jọ̀ kan ni pé sórí Olúọmọ àti Kúnlé àti Olúọmọ àti kí ni ọ̀gá wọn kí ni ọ̀gá wọn yìí jẹ́ Tafa Sego #1 Tafa lólórí wọn Tafa Sego wọ́n ní olórí #1 lẹ́nìí bẹ́ẹ̀ yes point of correction Tafa Sego #1 Olúọmọ tẹ́ẹ̀jọ tẹ̀léra yín ẹ̀yin brọ́dà mi ṣẹ̀rí tẹ́ ẹ̀ bá lọ tètè parí gbogbo nọ́nsẹ̀nsì tó ń ṣẹlẹ̀ yìí gbogbo géèmù yìí lè má kàn yín rárá o bọ̀ṣẹ́ fẹ́ gbọ́ bọ́ bá ṣe ń tàgì Olúọmọ náà máa tàgì Sego náà máa tàgì Kúnlé Poli náà máa tàgì Koko Zaria because ẹ̀yin tẹ́ wà ní point tó rí pé ẹ̀yin tẹ́ jẹ́ alágbára nìyẹn ọ̀pọ̀lọpọ̀ sì kíní ó lè má wà láti inú ẹgbẹ́ onímọ́tò bọ́ ẹgbẹ́ onímọ́tò ni àwọn ayé ń kakún wọ́n máa calculate yín náà ẹ jẹ́ àsinmi kíní yẹn brother mi kò sérè kankan bẹ́ẹ̀ nígbà tí wọ́n pa Yínká àgálì ẹ wo bó ṣe kú nínú ẹ̀jẹ̀ inú mọ́tò náà ni wọ́n kà mọ́ bẹ́ẹ̀ ìgbà tó máa pàtọ́ba náà wọ́n kà mọ́ bẹ́ẹ̀ ṣé wá rí ẹ̀yin brother mi tẹ́ wà nínú games yìí ẹ pọ̀ gan o tó dẹ̀ pé ó yẹ kẹ́ máa lo ọpọlọ
èmi àti lágbájá àjà ẹ parí kíní yìí kẹjẹ kó tán oògùn tó bá ní kíbọn má bà ẹ́ ọ̀tọ̀ o kó o láyẹta ọ̀tọ̀ o kó o láfòràn ọ̀tọ̀ o lóòótọ́ gbogbo yín lè dira bọ́sẹ̀ mọ̀ pé ẹni tó ń sọ yín ó mọ gbogbo nǹkan tẹ́yìn náà ti ṣe tán máa fi baṣẹ́ jẹ́ brọ́dà mi Koko Zaria mo rí fídíò tó ṣe òkọni olẹ́ni tó bá rokúrò ẹ̀ Koko wàláhì wọn rokúrò ẹ̀ o lè bọ́ bí kò sọ̀rọ̀ sí mi o bọ́bọ́ ń fẹ́ kẹ́ táàgẹ̀ kò sẹ́ni tó rokúrò ẹ̀ o wọ́n wo bí géèmù yẹn ṣe ń lọ àwọn èèyàn wo bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ làwọn èèyàn fi ń sọ̀rọ̀ bọ̀ káwọn èèyàn nǹkan tí mi yìí láìkì ní káwọn èèyàn máa láwọn ríran tí nǹkan bá ṣe nǹkan lẹ́nìí nǹkan a máa ṣe hélì ìgbà kan àwo kan irọ́ ẹ máa sọ lọ́rọ̀ ni ẹ má ṣe bẹ́ẹ̀ pé ẹ rí nǹkan kan ẹ rí shade ẹ kàn ti fojú wò pé bí géèmù yìí ṣe ń lọ bó ṣe ń lọ ibi ló ń lọ Koko brọ́dà mi ìwọ náà ṣọ́ra kó dẹ̀ kún fàdúrà ikú kan ò ní pa ẹ́ Olúọmọ brọ́dà mi ẹ ṣọ́ra ìwọ náà ṣọ́ra gan kó kún fàdúrà àbúrò ní gbogbo yín jẹ́ o ikú kan ò ní pa ẹ́ Kúnlé Poli olórí oko ìwọ di number 1 lénìí ẹnìkan ti ṣe number 1 lánàá ẹnìkan máa ṣe number 1 yẹn lọ́la ìjọ tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹni tó wà lókè tí Ọlọ́run gbé sókè ẹlòmíì máa fún position yẹn position tó le jù láyé téèyàn ń kú sínú ẹ̀ ó ní position ọba tó o bá ṣe House of Representative ọdún mẹ́rin ọdún mẹ́jọ wàá kó ń bẹ àfi tọ́lọ́run bá fún ẹ lágbára bó o máa padà kó ń bẹ náà ni tó o bá ṣe governor ọdún mẹ́rin ọdún mẹ́jọ ni o máa kúrò ń bẹ tó o bá ṣe president ọdún mẹ́rin ọdún mẹ́jọ máa kó ń bẹ èyí tẹ́ ń ṣe lórí onímọ́tò náà tó bá ṣe ọdún mẹ́rin ọdún mẹ́jọ máa kó ń bẹ èyí tẹ́ ń ṣe gáàngì tẹ́ ń ṣe oríṣiríṣi ẹ̀yin náà máa ń ní ọ̀gá kàpó yín wọ́n máa change kàpó number 1 number 2 fẹ́ gba number 1 kúrò lọ́wọ́ ẹ̀ number 3 fẹ́ bọ́ sí number 2 so ti yé number 4 bẹ́ẹ̀ fẹ́ bọ́ sí number 3 number 3 fẹ́ bọ́ sí number 2 number 2 gan fẹ́ bọ́ sí number 1 so ti yé yín number 1 níbo ni wọ́n fẹ́ lọ ọ̀run náà máa ń rán number 1 lọ kí ni ń wá látara ọ̀gá because yín ká òun ṣe onímọ́tò according to bẹ́ẹ̀ mi ṣe mọ̀ bóyá tí wàá do onímọ́tò sí mi mọ̀ ẹ̀yin náà wo bí géèmù yẹn ṣe ń lọ gbogbo ẹ̀yin bọ́ọ̀sì yìí ẹ ní sùúrù ilẹ̀ ń yọ̀ agbára kò ságbára kan tá a ní ikú ló máa ń lẹ̀ last year kò sí bí wọ́n ṣe lè lóun lágbára tó láyé ikú yìí náà ni the last thing ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó àsìkò tó níwọ̀ àsìkò tẹ́lómi ń gbádùn ni kò máa wá dé èèyàn máa jáde láàárọ̀ ò ní mọ̀ pọ́n tí ń ṣó ẹ ìfara wọ́n ti pààyàn yẹn ṣe fẹ́ gbọ́ kò sí rògùn tó máa ṣe tó bá fẹ́ pààyàn tó bá ka mọ́ kọ́nà wọ́n máa yìn tó bá yìn tí ò bá kú wọ́n á fọ́ nǹkan mọ́ lórí kí ló dé ṣe live yẹn la fẹ́ máa live ni mo bẹ̀ yín Tafasego Olúọmọ Kúnlé Poli Koko Zaria ẹ need the random meeting ẹ need the meeting tẹ́ need meeting tẹ́ máa lọ gbé ògùn kan lẹ̀ báyìí ni ní ògùn gidi láàrin ọjà tí ó ṣe pé ẹ máa lọ bá babaláwo kankan fúnra yín lẹ máa tàdálẹ̀ lẹ máa kó àdá oríṣiríṣi sílẹ̀ tẹ́ ẹ máa búra tó tẹ́ ẹ bá búra àwọn ayé máa ní ìwọ ló pa ó dẹ̀ lè jẹ́ ìtẹ́ àwọn tẹ́ ẹ ronú sí yóò mọ ọkàn pa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní Olúọmọ ló pa wọ́n o kí ni ṣúọ̀ àmọ́ akọni kíní kan ni o kí ni ṣúọ̀ àmọ́ ó tẹ́ bá ti rí pé kíní ti fẹ́ máa di wèrè báyìí tí inú ẹ bá mọ́ ẹ gbàgbé Kùránì àti Bíbélì ẹ lọ gbé Ògún ẹ cross àdábí 20 ẹ cross ẹ sílẹ̀ láàrin ìdí mọ́tò yẹn kẹ́gbẹ́ pósí kí gbogbo yín dà kọjá ìgbà ìlà máa tó mọ̀ yìí pé kò sẹ́ni kankan tó lọ́wọ́ nù kínní àìjẹ́ bẹ́ẹ̀ ṣe máa lọ lẹ́yọ kankan lélẹ́yìí o èmi ò roku sẹ́ni kankan o bí ṣe wà yín sìn àwọn kan bínú èmi náà tèmi náà mọ̀ èmi ò roku sí yín o ikú ò ní mú yín o ẹ̀yin brọ́dà mi ẹ lọ ṣe jẹ́jẹ́ o ẹ ronú sọ̀rọ̀ mi o tó bá rí bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá wà bí ẹ bá mi táàgì wọn torí mi mọ̀ bọ́tẹ̀ yín táàgì ẹ bá mi táàgì wọn gbogbo wọn Tafasego ìwọ ló lórí pé mítìnì ńlá torí mo rí pa kọni ní ẹ tó bá dẹ̀ sọ́tọ̀ kàndú lọ́rọ̀ ẹ pé mítìnì ńlá ẹni tó ń ṣọ́ mọ̀pọ̀ ń ṣọ́ wọn o wọ́n ń fìyàwó wọ́n ń fọmọ wọ́n ń fọ̀rẹ́ kò sí nǹkan tó ń fi ṣọ́yàn o owó yìí kò sí nǹkan tí ó lè bàjẹ́ o akọ̀nà ṣiṣẹ́ yìí. Kí a tó tẹ̀síwájú nínú àwọn ìbéèrè tí a máa béèrè lọ́wọ́ yín
bàbá a ní oore ọ̀fẹ́ láti bá àkọ́nú àwọn akẹgbẹ́ àwọn ọmọ OPC àbá wọn sọ̀rọ̀ nínú ọ̀sẹ̀ tí a lò kọjá yìí ṣùgbọ́n OPC wọ́n fi yé wa pé ó pé sí ìgbà méjì ìkan ibà ti Gani Adams ìkejì fún ẹni tó dá OPC sílẹ̀ bàbá Fáṣẹ̀hùn ṣùgbọ́n bí a ṣe ń sọ̀rọ̀ lọ torí pé mi ìdárúkọ bàbá Fáṣẹ̀hùn arákùnrin gbéná wojú mi ni pé kí ló fà á tí mo ní dárúkọ bàbá Fáṣẹ̀hùn ẹni tó dá OPC sílẹ̀ nìyẹn ni pé tí bàbá Fáṣẹ̀hùn bá wà láyé kò sí nǹkan tó ń jẹ́ ibà Gani Adams pé ibi tí ibà Gani Adams tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n ní kò ní tọ́ sí ibà Gani Adams bàbá ṣé lóòótọ́ ni. ẹni tó fún yín ní ìtàn yẹn ó tó ṣe wọnú OPC bóyá ara àwọn jẹ́sìn tó ṣe wọnú OPC ni ó tó yẹ kí social media kó bàjẹ́ lẹ́nìí ni pé many people tó wà lórí social media lónìí wọn ò tí ì bí wọn nígbà tí OPC dáyé wọn ò tí ì bí wọn nígbà tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà gidi Nàìjíríà sì gidi sí o nígbà gbogbo àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ kí bàbá Fáṣẹ̀ àbí Fáṣẹ̀ kí kó tán kó tó kú òní Gani Adams ti yà kí wọ́n tó kú ní OPC ti di 2 faction kí bàbá tó kú ló fi sì ti di 3 faction kí bàbá tó kú ló fi sì ti di 4 faction ní ilẹ̀ tó mọ́ wa lé ní OPC lọ bí 5 or 6 faction so ẹni tó bá sọ fún yín pé OPC sì wá ń faction is a lie mo sì mọ Oòduà Reform Academy mo sì mọ Oòduà Defence Assembly mo sì mọ Gani Adams faction ní mo sì wọ́n pọ̀ ó jẹ́ pé I knew almost all their leaders so OPC ṣe méjì then bí bàbá wà láyé bàbá ò lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò orí bàbá ọ̀rọ̀ ló fi ń jagun bàbá is an intellectual bàbá is an activist but Gani Adams ó wà physical láyé tiẹ̀ ó ní àwọn ní òní fi gbúrò nínú ọkàn rẹ̀ pé ọmọ yìí bó ṣe jà nígbà yẹn torí tí wọ́n bá wà láyé ìgbà tí wọ́n gbé Gani síwájú Newswatch bẹ́ẹ̀ magazine tí wọ́n kọ́ àkọsí lọ tí ò ní wẹ̀wù gbogbo ọmọ Nàìjíríà ló ṣàdúrà fún gbà yẹn gbogbo ọmọ ìmọ̀ pé yes akíkanjú dé olùgbàlà wa dé so when he was made the Ààrẹ Ọ̀nà Kakanfò all Yorùbá solidly give him that honour pé jagunjagun ni òṣèlú ló finish situation tó fi wálẹ̀ I said it at that late stage of my interview nígbà tó sọ̀rọ̀ Yorùbá nation mo ní kì í ṣe bí Sunday ṣe gbé bí àwọn bá kí tó gbogbo wọn ṣe gbé ni wọ́n gbé Yorùbá nation it's a referendum issue ẹ submit kíní yín fún United Nations ẹ follow ẹ follow ìwé ni wọ́n fi ń pín ogun àtijọ́ òpin jàdùkú òpin wàhálà òpin èyí tó ṣe bí Biafra kí náà péré nìyí so níbi ẹ̀ má jà lọ tá a fẹ́ bá lọ lónìí kọ́ nìyẹn ẹ̀yin lẹ fi yẹn wọlé. ẹ ṣeun gan bàbá nígbà tẹ́ bá sọ pé ogun kan ló fi ń pín a dẹ̀ ti rí pé lóòótọ́ bàbá ní ká wò ó ti pẹ́ díẹ̀ tí wọ́n ti fi Nnamdi Kanu sí àtìmọ́lé bàbá ṣó possible kí Nnamdi Kanu jáde torí àti ẹ̀gbọ́n kankan mọ́ nípa pé ó máa jáde kó tó di pé 2027 election. èmi ò sí nípò ìjọba mi ò kì í sáà jì mi ò ṣe minister mi ò dẹ̀ sí ní presidency mi ò dẹ̀ sí judiciary I'm just a common pressman broadcaster and a media executive bẹ́ẹ̀ gbogbo bó bá ṣe tó èmi sì nígbàgbọ́ kan pé kò sí tó le tí kì í rọ̀ this is the area tí mo ń sọ lórí ọ̀rọ̀ àwa Yorùbá àti Igbo àti àwọn elédè mi ẹ wo bí wọ́n ṣe accuse Nnamdi Kanu tó ẹ wo tí ECN àti APOB tí ó ń fojú àwọn èèyàn rí ní east ṣé báwọn ara wọn ni wọ́n ń pa magistrate wọ́n ń pa lawyer wọ́n ń pa at least èyí tó dùn mí jù láyé òní ti kí lorúkọ ẹ̀ ẹni tí wọ́n ti pè sójà tó lọ ṣe marriage àwọn méjèèjì tó lọ ṣe marriage tí wọ́n padà bọ̀ tí àwọn apá yìí ṣe nìyẹn ọdún tí wọ́n àtàkì wọn kì í ṣe pápá wọn lásán wọ́n tún wúmọ̀ sí òwò tí wọ́n slice ẹni. gẹ̀rí ìbò kan ó dìde látọjọ́ yẹn tó kàn dẹ́mu Nnamdi Kanu àti ECN àti IPOB ẹ ti rí ẹni tó jẹ́ aṣojú wọn gan síta lè sọ pé bóyá ní kọ̀tẹ́nà ẹni kí ọkọ̀ tó kàn dẹ́mu ECN àti IPOB nígbà tí àwọn kan tún dìde lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n ti yọ Nnamdi Kanu kúrò lórí wọn ọ̀hán ní sèé ndígbò tún dìde pé òun ló lórí àwọn IPOB àti ECN. I'm still repeating it. I'm not against Gani Adams and I will not against him forever. But one thing ni pé ẹja bí owó bá dé olówó kan fẹ́ kú olówó ìfẹ́ kú ó bá lọ bí apalọ̀ tó rí pé rọpọ̀ tó gbariwo tí mísíkì ládùn olówó ló ń jẹ gbádùn bẹ́ẹ̀ ibi òtòsí bá ti ń jẹ gbádùn ariwo lọ́mọ gbọ́ torí argument wọn 100,000 50,000 lọ pátápátá owó tí wọ́n á gìlè lórí kò tẹ́ ẹ̀ lè ju 200,000 lọ wọn ò kíá ẹ̀tọ́ ló tó sọ̀rọ̀ 30 billion 400 million contract $600 million kìíní kan wọ́n mọ̀ sọ sí àwọn létí jẹ́jẹ́ ni torí wọn ò ní fẹ́ kó lè abá wọn so kò sólówó tó fẹ́ kú you don't blame Gani Adams as now nígbà yẹn bá wà nù gbádùn kò ní so ibi tá à ń lọkọ nìyẹn pẹ̀ pé OPC méjì àbí tí bàbá bá ṣe ń bá wà nílé láyé even it was because of pé olóyè Sunday Igboho pé ó wọ kí lórúkọ ẹ̀ inú gbó àwọn agbègbè lọ́yọ̀ tó lọ àtakọ̀ Fúlàní nígbà yẹn òun ló jẹ́ kórúkọ ẹ̀
ó boost jáde everybody knows background, everybody know who Sunday Igboho is, but nínú bíbélì ẹni tó ṣe ju tí Sunday Igboho ṣe lọ ó sì di born again pé òun gan ló ní ìwé tá ń kà jù nínú bíbélì tí gbogbo wa tẹ̀lé lé ní òun ló ṣe jù. So ẹ gbàgbé ó ṣe nǹkan rí kò ṣe nǹkan rí, but the government help him to make name again. Ìjọba ló ń ran Sunday Igboho lọ́wọ́ kó lórúkọ, like now mo ń ṣe tàbí mo ṣe láti jọ ìkọsẹ́ tó takò mí, kòsẹ́ tó wá gbé mi. Ká ní àwọn kan àtàkùn lójú ọ̀nà wọ́n bá ṣì mọ́tò tó ṣe gbẹ̀ tí press gbé ṣe nǹkan tí fún mi lórúkọ. The name will now be times 100. Àbí kírú tani mo sọ̀rọ̀ ń jọ yẹn tó lálẹ́ mi tó gbẹ tí àwọn supporter wa ṣáìdé kírú ẹ̀ tó lọ sí Àbújá kó ní wọ́n á gbé mi láti Àbújá pé mo bà lórúkọ jẹ́ tẹ́ mọ̀ pé ẹ̀yin ò ní sùn gbogbo press ò ní sùn because I belong to them orúkọ adínlá. So tí ìbá jẹ́ pé láyé Buhari wọ́n attack Sunday Igboho will not be who he is now, because attack yẹn ó jẹ́ kí ọmọ Nàìjíríà tó wá develop more sympathy. Sunday Igboho kò ṣe ìdajì 1% kan tán ní Nnamdi Kanu ṣe o. Yorùbá ara wa ni ó dìde pé kò jẹ́ kankan kò sí tó lè ṣe láyé. Ibi tẹ́mi tí mo rò pé àlọ́ lè tẹ́lẹ̀ ó ń wú mi nínú lórí ayé Yorùbá ìṣẹ̀ntẹ́ ẹgbẹ́ wọ̀nyí lè jẹ́ kí n wá bẹ́ síbẹ̀. Nítorí èyí tẹ́ ń wò mí lé mo dúpẹ́ messages ẹ̀ sẹ́ẹ̀dì láti last week láti gbà tẹ́tí tí àwọn ìròyìn ti ń jà káàkiri. They kill every day in the east. À ń rí àwọn ibi tí wọ́n discover wọ́n rí mọ́tò gbogbo àwọn èèyàn ńlá tí wọ́n ti pa tí wọ́n rí wọn nínú igbó ibi tí wọ́n ti discover àwọn ìṣẹ̀n yìí. À ń rí ibi tí wọ́n wà tó jẹ́ pé wọ́n wú bìkan játa rí orí èèyàn òkú èèyàn bá gé wá sọyọ̀ tó pọ̀. You will never see an Igbo man condemning that because they still believe they are their own people. Only Governor Soludo olódìde pé this thing is getting too much. Pé láyé kí ni yóò ní ṣẹlẹ̀ mọ́, but there is possibility when Nnamdi Kanu will still come because I heard it, if it's a rumor or genuine I don't know, but I heard it pé the presidency have set up kí lorúkọ kí ló máa ń pè panel láti lè wo possibility of his coming out, but anybody tó bá jókòó tó gbọ́ ìdájọ́ tí justice Esoka nígbà tó fẹ́ sentence Nnamdi Kanu pẹ̀lú gbogbo voice tó ń play jáde àti tó ṣẹlẹ̀ nígbà SARS àtàwọn tó ti ń ṣẹlẹ̀ èèyàn á mọ̀ pé kíní yìí ó le kókó bẹ́ẹ̀ kò sí bí ọmọ ẹni ṣe ń le títí tí wọ́n lè pa fún ẹkùn pàjẹ́ because bí ìrètí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ṣe ìjọba tiẹ̀ kò mú pé àwọn èèyàn mèrè kò mú pé ọ̀tá làwọn eléyìí fún mi ó sì gbẹ yìí kọ́lẹ̀ fún everybody ní fasọ́jọ́ mo ń sọ kò pẹ̀ mí lórí ẹni tó yàn sípò ẹni tó bá wà nípò ẹni tó wù ní ó yàn kó bá ṣiṣẹ́ lórí ẹni tó mọ̀ kó lè ṣe ń lóore tó lè ṣe ń lànà ló máa choose. I can never make you that I don't know as my chief security officer torí mi ò mọ ìbọ̀dé tó lè gbà fún mi bẹ̀tẹ̀ ẹni tọ́jọ́ yẹ tọ́jọ́ ọmọ náà ṣe kò betray rẹ ni kò lè tẹ́jọ́ mo lè betray tó bá dé ni tó tí Nnamdi Kanu mo believe pé ìgbàgbọ́ wà pé yóò jáde lọ́jọ́ kan èmi wá ní ìgbàgbọ́ pé mímú jáde yóò tó ajẹ́ kí ìrẹ́pọ̀ àti ìfọ̀kànbalẹ̀ kó tún wà lórílẹ̀‐èdè yìí sí torí nínú àwọn 80% tó bá jẹ́ ọ̀tá federal government like 20% to 30% will come back to federal government pé yes he has released our man at that time ECN bá wá ń ṣe nonsense tí IPOB bá ṣe nonsense tá bá sọ pé kí wọ́n lọ fún ní death sentence síbẹ̀ yẹn ayé ó ti mọ̀ pé òun ló engineer wọn pé gbà tó jáde ní kíní ẹ̀ tó gbóná sí so I will be one of those people that will support government to release him give him state pardon. Ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí wọ́n fi àwọn ọmọ tí wọ́n jí nílùú tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́ nípa ti àwọn ọmọ oríire àti olùkọ́ wọn a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde kódà èyí tí mo tún bá pàdé òun ni ti governor of Ọ̀yọ́ state tí wọ́n jáde tí wọ́n sọ pé wọ́n nídìí láti investigate nǹkan tó ṣẹlẹ̀ nípa bí wọ́n ṣe release àwọn ọmọ yẹn tá à ń gbọ́ oríṣiríṣi bàbá ọ̀rọ̀ yìí ò yé wa kí lẹ rí sí ọ̀rọ̀ yìí sà. mo ti sọ kíní kan tẹ́lẹ̀ lórí gómìnà Ọ̀yọ́ state bóyá torí political condition tó wà báyìí political situation gómìnà Ọ̀yọ́ state ti wà confused fúnra rẹ̀ it's a confused man already because èyí tẹ́ ń wò mí lé ẹ dákun tí bá ní fọ́ọ̀tì ẹ sọ pé bẹ́ẹ̀ ni wọ́n jí ọmọ mi gbé mo ti try láti free ọmọ yẹn mi ò rọ́nà láti free ẹ̀ ọdẹ kan wọnú igbó àbí wèrè kan wọnú igbó àbẹ́ni kan wọnú igbó ó wá yin ìbọn ó dẹ́rù ba àwọn tó jí mi lọ́mọ gbé àwọn ọmọ yẹn wá sá lọ àwọn mú ọmọ mi wálé mo wá ní pé mo fẹ́ wá di ọ̀nà tí ọdẹ yẹn fi rí ọmọ mi gbà padà ṣé ìkan mi ò máa ṣe mí ààrẹ Yunusa ààrẹ mú ayé rọmọ á dàbí pé wáyà kan ti já because I don't see reason and that is why I'm sọ pé mò ń béèrè lọ́dọ̀ ẹ̀yin Yorùbá tẹ́ ń wò mí are we cost truly are Yorùbá truly cost sí lóòótọ́ náà sépè lẹ́yìn Yorùbá sí lóòótọ́ lè pe àṣeyọrí yẹn kò lè get wa láyé sí lóòótọ́ ni pé gbogbo tí Yorùbá bá gbẹ́kẹ̀lé tó gbára lé tó gbẹ̀mí lé tó ṣe gbogbo ẹ̀ tó ṣe lọ wọ́n bá dórí ìta àṣeyọrí Yorùbá fúnra rẹ̀ ló takora wọn ló dẹ̀ bàbá àṣeyẹ. are we so cost débi pé a lè ní ìgbàgbọ́ àbí ìfúngbọ́kànlé nínú ara wa àbí àtìlẹ́yìn nínú ara wa láti ṣàṣeyọrí kan that's very weak tí wọ́n release àwọn ọmọ yìí òní wọ́n jẹ́ ọmọ kan kó ní bọ̀nù wọ́n rí wọn gbà padà
nobody in Borno state tó lè ṣàbẹ̀wò pé àdé dump àdé rescue àdé deliver àdé release àdé òyìnbó orí ibú làwọn Yorùbá wọn sọ lójoojúmọ́ petition tí ò ní mínì la máa kọ ohun tí ò yẹ ká ṣe la máa ṣe supposed to be praising God pé at least àti bọ́ àwọn ọmọ yìí ti yọ àdúrà kan gbà àwọn àánú àtọ́sọ pé má jẹ́ lásán ọmọ ẹ̀sán now how can the governor say go and investigate what ṣé wọ́n máa fẹ́ kan dá ọmọ ẹ̀ padà sínú gbóni mo kì í ṣe kan lọ dá ọmọ ẹ̀ padà sínú gbó pẹ́tọ̀ àti rí i pé wọn ò rescue yìí o ẹ wá kó wọn padà kan wá rescue báyìí now ní bóyá Borno at least Borno or Sabrado I didn't remember that state again then wọ́n release 240 something rescue 240 something abductees from bandit mọ́tò sójà ńlá náà fi ń kó wọn tí gbogbo ìlú jubilate wọn yọ tani ẹni tó dìde ní state yẹn pé are they release are they rescue do they shoot gun how many people did you kill èèyàn mélòó ló ṣe ní state yẹn nínú ọ̀sẹ̀ tí wọ́n release àwọn ọmọ kí lorúkọ ẹ̀ àwọn ọmọ oríire yìí náà ni wọ́n jí èèyàn gbé ní Kogi state tí gómìnà Dodo dìde fúnra rẹ̀ pé I want these people release I think it's under 2 or 3 days ni wọ́n release àwọn ọmọ yẹn did anybody from Kogi stand up pé they are not rescued they are just dumped how can you say pé wọ́n kó àwọn èèyàn lọ sínú 150 something day ẹni wọ́n prank àwọn èèyàn ni roku bandit rí kíní we thought we are the one that told the soldiers our ará àdúrà sọ pé ẹ má gbé fídíò ẹ pa àyẹ̀sẹ̀ kíní kan mọ́ finish them then let's go to like this atọ́kùn the analysis tí àwọn ọmọ yẹn sọ especially bàbá tí wọ́n interview tó lò náà release last àti tí sójà sọ àti DSS sọ kí ni ìyàtọ̀ tó wà mẹ́ they said when they found out that if they have to go on combat life àwọn ọmọ yìí are at risk àwọn ní láti lè mú adopt the two system the first one is the foot soldiers tó ń lọ àti àwọn vigilante àti gbogbo àwọn tó lọ yẹn kì í ṣe ojú kan làwọn bá dìjẹ́ kóra wọn sí wọn náà mini camps tí wọ́n wà àwọn sójà sọ láti jẹ́ pé báwọn àwọn mú àwọn small camp yẹn bó ṣe mú wọn pa wọn arrest ibẹ̀ ni wọ́n ti ń get detail family àwọn tó wà ní pẹ̀lú àwọn ọmọ yẹn gan wọ́n wá transfer from DSS if they adopted this system to every state wà náà bá dìtì máa parí ṣàkàlà àbí kí náà pé èyí tó ń dààmú wọn kàn sí náà gbogbo ṣàkàlà àbí tó ń porúkọ ẹ̀ kí DSS ṣiṣẹ́ kí wọ́n lọ kó ìyàwó ọmọ ẹ má tiẹ̀ fẹ́ parí Haúsá ẹ kó ọmọ rẹ̀ obìnrin gbogbo family ẹ̀ tó jóbìnrin kó wọn ẹni tí Haúsá Fúlàní ẹ má kó ọmọ wọn ọkùnrin o ẹ kó ọmọ wọn ọkùnrin ẹsẹ̀ mi sílẹ̀ torí wọn kíá ibi tó kú sí ibi tó sí ibi tó ṣe kíni kan ẹ ọmọ wọn obìnrin ìyàwó wọn ìyá wọn ẹ kó ẹ wá fídíò ẹ̀kẹ́ wọn pé bẹ́ẹ̀ bá dìde àwọn yàápa ìyàwó apọ̀ ọmọ obìnrin kò lè tó 15 minutes tí wọ́n fi dá yín lò because they don't joke with their female this thing so now ibi tí wọ́n ti ń attack àwọn small àwọn kí lórúkọ ẹ̀ àwọn areas wọn ibẹ̀ ni wọ́n ti ń exchange gunfire tó ti ń pa àwọn tí wọ́n pa yẹn now immediately those people rí pé gbogbo àwọn tó surround àwọn tó ti lè guide àwọn gbogbo wọn ni àwọn sójà ti mú balẹ̀ ó kù àwọn nìkan they said they abandoned them it's only their leader ló lọ bá wọn níbi tó dó sí pé ẹ kú oríire wọn ti free ilé ni o ó dẹ̀ sọ fún ọmọlẹ̀ pé àwọn ìjọba yín wọ́n ti lọ kó àwọn èèyàn wọn wọ́n dẹ̀ tá a bá fi ilẹ̀ wọn ó pa wọn àdẹ̀fẹ́ káwọn èèyàn wa kú ẹ máa rìn lọ straight báyìí ẹ pàdé àwọn sójà and they met the soldiers there ẹ dúró náà what is so special pé mo fi ogun gbẹ mo fi ìbọn gbẹ mo fi kọ́nikọ́ni gbẹ tó bá fẹ́ gbogbo nǹkan tó fẹ́ gbà padà lọ́wọ́ ẹni tó jí nǹkan gbé kọ́ lẹ́ máa lura yín ní àlùfẹ́ ẹ̀kú o lè fọgbọ́n gbà lọ́wọ́ ẹ̀ ẹ dúró náà láti jọ́ tó ti ń jíyàn gbé in the northern state for more than 20 something years ọjọ́ lẹ́rí tí ń díjì condemn ara wọn pé báwọn náà ṣe ríra wa gbà even when they pay ransom they will still thank governors they will still and when there is anything insecurity in your state you run to the presidency how can they go say local government chairman lè sọ pé Mákindé ò pé kí Mákindé mọ̀ yọ kí local government chairman sọ pé kí lorúkọ ẹ ẹnìkan accident kan ṣẹlẹ̀ ní àdúgbò Mákindé ò pé Mákindé á sọ pé ó yà wèrè tó ló ń ju ẹ lọ làbẹ́ mo ju ẹ lọ ó dá tẹ́ ẹ bá ní pé wọn ò jà wọn ò rescue báwọn náà ṣe pa lieutenant colonel báwọn náà ṣe pa sójà mẹ́rin tí wọ́n pa pẹ̀lú ẹ̀ at least arígbà tí IG tó ń welcome àwọn tó dé tó ń ṣèdárò àwọn ọlọ́pàá tí wọ́n pa ṣé wọ́n stage ọlọ́pàá tó ń pa ni vigilante tí wọ́n pa ṣé wọ́n stage wọn ni àwọn tí wọ́n lọ confirm lóòótọ́ pé àwọn yìí sọ pé wọ́n abduct àwọn ni ṣe pé wọ́n jí àwọn gbé ni this president is your senior brother if not your father at his age in experience in politics ojú ẹ lọ and he is the president of Federal Republic of Nigeria you are under him the president is not the president of APC he is the president of the whole nation those who doesn't belong to his party they were going there assassinate them ó dàgbà tó lọ gbowó bomb blast tó ṣẹlẹ̀ nígbà yẹn sọ́sọ́ fún àwọn èèyàn pọ̀ ń gbowó Mákindé ò sọ pọ̀ ń gbowó náà ṣé bí pàtí báyọ̀ ṣe declare àpò gba 50 billion lónìí kì í ṣe 50 billion 30 billion ló gbà èlò ọlọ́fàá àdùn nínú ẹ̀ di helicopter bó helicopter wà dì ní drones tó ló ń kó wá pé ló wà dì ní we are not there for now
but one thing I'm begging Yorùbá for ẹ jẹ́ ká gbé sentiment àti trade yẹn ẹ jẹ́ àgbẹ̀jù síbi kan tó bá fẹ́ ṣe àṣeyọrí. tí bá ní kí n sọ̀rọ̀ tọ́ba Ìjayà ilẹ̀ á kún àjọṣe kékeré ni àjọjáde secondary school ni ní Nigeria model 1994 set ibi tí tọ́ba ní àlùdé kò sí classmate ẹ̀kọ́ tí ó jèrè ẹ̀ ká má ì tí sọ ará àdúgbò ṣáwọn tí ọkọ wọn kú nínú àwọn set wa tó ń fún lọ́wọ́ ní every year ní ká sọ ni àbí àwọn ọkùnrin tíṣà wọn ò lọ déédéé nínú àwọn set wa ní ká sọ ni ibi tí tọ́ba Ìjayà ní ìwà ìrẹ̀lẹ̀ dé kó rí ẹ ní ibikíbi á pè ẹ́ kí tó o bá lo ẹ fún tọ́ba máa kí fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé má lo ẹ fún mi set mi wá má wo àwọn tó ń tẹ̀lé mi ẹ pa tọ́ba kí tọ́ba má tún promise mi mọ́ níjà kan èmi àti Sheriff Agunbíadé ń sọ̀rọ̀ ìwà tọ́ba mo tún fẹ́ sọ fún yín yẹn o Sheriff ní òun fẹ́ gbé tọ́ba Ìjayà àti jẹ́pọ̀ wọlé mo ní kò sí wàhálà Sheriff wá ní kí n jọ pé kí n má jẹ́ ọmọ tọ́ba o pé ọ̀gá òun ni o gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú ikú tọ́ba ní kú síbi táṣọ yín gbé wà o meanwhile mo máa ń respect Sheriff Agunbíadé àmọ́ tọ́ba Ìjayà ju Sheriff lọ in age àti níbi iṣẹ́ mo ní mo ti gbọ́ mi ní jẹ́mọ́ tọ́ba bí Sheriff ṣe gbé tọ́ba wọlé tọ́ba ní tóyìntòyìn mo wá ní àlàyé ẹ̀ka alẹ́ tọ́ba wá sọ fún Sheriff Agunbíadé lẹ́sẹ̀kẹsẹ̀ pé Sheriff tóyìn tó ń wò yìí classmate òun ni o àwọn jọ ṣe kékeré ni o ìyẹn túmọ̀ sí pé tí tóyìn bá jẹ́ mọ́ mi kò kún ẹ́ o Sheriff ibi títọ́ bá ní ìwà ìrẹ̀lẹ̀ dé very humble ó dẹ̀ máa ń ṣàánú nínú àwẹ̀ táwọn ẹ̀ máa fi parí àdúgbò bíi mẹ́fà tó súnmọ́ lé tọ́ba Ìjayà jíjẹ múmu wọn ìrọ̀rùn ló bá dé kò bá jẹ́ ọdún Christian ìrọ̀rùn ni ọdún mùsùlùmí ìrọ̀rùn ni tọ́ba Ìjayà tó ń sọ níṣẹ́jú Sheriff Agunbíadé nígbà tá à ń ṣe 3 ways kan pé tóyìn send account number sí mi ìjọ́ kejì ló pè mí ó lóun máa ṣòwò yẹn ń sìn ó wá send owó yẹn ó ní kìíní mo ní eléyìí pọ̀ ó ní kí n má ṣe ó ní tóyìn ìwọ nìkan ló jèrè òun pé àwọn sẹ́ẹ̀tì wa tá a bá ń ṣe patí ò kí ń wá tá a bá tún wà lẹ́kọ̀ọ́ hòtẹ́ẹ̀lì tí bá send message sí ẹ ò ní wá owó tí mo fún ẹ yìí kéré tó bá ń sọ fún mi pé tóyìn tó bá need anything at all pé ní tòun ti bẹ́ẹ̀ mi ò pé tọ́ba o ìjà kan tọ́ba wá pè mí ó ní tóyìn ṣó ń tijú ni mo ní mi ò tijú ó ní mo ní tó bá need anything kó pè mí lẹ́yìn ìgbà tí mo ti fún ẹ lówó ò pè mí mo ló yá òkè ó yá tọ́ba bá mi ṣe travelling ohun mi kì í gbéra tọ́ba wá sọ fún mi lọ́dún yẹn pé òun ò mọ pa visa ó ní tóyìn tó bá mọ̀yàn tó bá lè bẹ̀ ṣe visa tó bá lù fún ẹ pé bí màá ra tíkẹ̀tì ẹ fún ẹ dẹ̀ mú ẹ pa àṣírí yóò bò èwo ọdún yìí ló ní kó gbé tọ́ba kúrò ní Aisha hospital afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ o àti rí fùrọ̀ adìyẹ o àìjáde mi investigation lọ ẹ burú o ẹnìkà tọ́ba tí ò lọ oxygen ní Aisha hospital tó ti ń sọ̀rọ̀ tó ti lajú kí lẹ fi ṣe ẹgbẹ́ kúrò láìṣà ló kú àní kí lẹ fi ṣe ọlọ́run kọ́ ló pa tọ́ba o ẹ̀yin lẹ pa o ẹ mọ́ra yín o tá a bá sọ̀rọ̀ àwọn tó ní àánú nínú iṣẹ́ national mi ò mọ ẹni tó ní àánú jù nínú MC Olúọmọ àti tọ́ba Ìjayà kí ọlọ́run bá fọ̀run kẹ́ tọ́ba. a kú ojúmọ́ ẹ̀yin tèmi Koko Zaria kí ni ìdùnnú ẹ lẹ́yìn ikú tọ́ba Ìjayà
ẹni tó bá ṣe fídíò lọ́jọ́ ayé ẹ̀ tó òfijọ́ kan post ẹ̀ rí kí ló wáyé tí wàhálà wá pọ̀ lẹ́yìn ikú ẹ̀ tínú ẹ̀ kàn dùn bí inú olóṣì. ó lè ò ní jàgbà kọ́mọ́ sojú ẹ̀ fèrè ẹnìkan máa lọ rajà lẹ́kọ̀ọ́ ọwọ́ ló ní mọ́tò tí máa gbé e lọ kìí so ní mọ́tò nù gáràjì o ẹni yẹn ní bíi mọ́tò ládùúgbò ọmọ pe ẹni yẹn fóònù nọ́mbà wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ pé ẹnu tiẹ̀ náà kì í papò bí wọ́n bá gbé láti Ìbàdàn kí wọ́n tó dẹ́kọ̀ọ́ ẹjọ́ ni wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ wá rí nǹkan ọjà táwọn rán 6,000 ló sì fò fẹ̀rẹ̀ lódì 15,000 ọlọ́run ṣàṣàánú wa onímọ́tò tó mú lọ́rẹ̀ẹ́ ẹ̀ múlẹ̀ onímọ́tò náà ń rí tiẹ̀ o tẹ́ bá gbé wọn lọ gbé wọn bọ̀ wọ́n fún lówó nígbà ó dé àárín méjì inú igbó ló ní kankan taná nù mọ́tò ọba sí bọ́nẹ́ẹ̀tì ẹ dákun màdámù ẹ máa bá ń wo ibi kíní bátìrì mọ́tò tí nǹkan kan bá sá nọ́mbẹ̀ kẹ́ ẹ wí fún mi ẹ dákun ẹ bá ń pa bọ́nẹ̀tì dé ẹ pa bọ́nẹ̀tì dé ó ti fẹ́ ṣiṣẹ́ kutukutukutukutu ọ yọsẹ̀ fún mọ́tò ọ fa arábìnrin sínú igbó kàkà kí arábìnrin kó sì fi ilẹ̀ 7 million ti ń bẹ́nu mọ́tò tó gbénú ọkọ̀ ó sì fi arábìnrin alárábìnrin lẹ̀ àtúntò ti sẹ́ẹ̀tì àwọn èèyàn níbi tí a ti ń pé olè ẹgbàmí àwọn kan jáde nínú igbó bọ́n méjì bí wọ́n ṣe bí ẹni pé wọ́n bá lé olè nu wọ́n bá gbé obìnrin gidi gan ó di wọ̀ nínú igbó ọba tún diṣẹ́ fóònù àwọn gbọ́mọgbọ́mọ ni o àti gbéyàwó yín o bẹ́ẹ̀ bá ṣe 50 million ní gbé ilẹ̀ o. ó náà ni breadwinner nù ilé wa ẹ̀dá gbẹ́kẹ̀lé náà nù. bá a láìdé ẹ lọ́ọ́ bá ń ta nǹkan báyẹn tá gbẹ́ ẹ bá ń tà wo ẹ má mà jẹ́ wọ́n pa mí. àsìkò tó bá fẹ́ báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ ni wọ́n mọ̀ lọ létí nínà ìgbà yé oró ariwo òkìkí tọkàn ni pé àwọn Fúlàní ajínigbé wọ́n ti gbé ẹni ẹlẹ́ni bí ó ti lọ rajà ó tiẹ̀ kí àfún dírẹ́fà bóyá wọ́n rí dírẹ́fà gbé àbí wọn ò rí gbé láì mọ̀ wípé ará bíi náà ni a jọ fọwọ́sowọ́pọ̀ wọ́n ti kọ́kọ́ gba 15 mílíọ̀nù kan rẹ́dàndẹ̀dì tí ẹ kọ́kọ́ ti wà nú ọkọ̀ wọ́n sá talẹ́jọ tọ̀nà jọ wọ́n tún san 32 million ẹ fi 32 million kó 15 million ibi wọ́n ti fẹ́ pín owó wọn ò dá fóònù ẹ̀ padà ọwọ́ yọjú nínú gbọ́ aráàbí yẹn ó gbé 15 million ó pàdé wọn bí tí wọ́n ti ní wọ́n pàdé 32 million só ti pé ẹ̀jẹ̀ á da gbogbo ẹ̀ papọ̀ ká dà á lẹ̀ ká tún zà owó òkúkú fàjà àwa mẹ́ta náà ni obìnrin yẹn wá wojú ọkùnrin yẹn wá mírí kọ̀mọ̀ sí èèyàn mọ́ o ṣùgbọ́n nígbà tó ń gbówó sá lọ tó gbówó lọ yẹn ṣé ẹ mọ̀ pé inú mọ́tò tiẹ̀ lówó wà nígbà tí ẹ gbówó padà dé àwọn aráabí ń tára rẹ̀ ti gbẹ nínú àti àjọ ṣe à ń jíyàn gbé ó ti ń bọ́ọ̀lù màdáàmù sáré pé irú kí lélẹ̀ irú rẹ̀ ikọ́ yẹ kí gbọ́mọgbọ́mọ ó gbé lọ́bàdà àtàtòkọ èmi náà wọkọ̀ àjáwọ̀ ọlọ́ntẹ́yọ̀ rò ọlọ́mọjà ọba ntẹ́yẹ̀ rò tẹ́lẹ̀ jẹ́ ni. ìyáfà yẹn wá ní ẹsẹ̀ pẹ̀lẹ́ o lóòótọ́ obìnrin yìí ọ̀mọlé òun orí fóònù ní ti máa pè òun ṣùgbọ́n ó lè kíláàkì òun ẹ jẹ́ káwọn ìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ó dénú èwo ni ó ní kíni hùn. òun tí wọ́n fẹ́ ṣeun ọlọ́dún jáde lẹ́yìn ẹ̀ òun gbowó tiẹ̀ ó fẹsẹ̀ fẹ́ pẹ̀lú wípé wọ́n pín owó tán nítorí pé ẹni yìí sì ń gbádùn alájà yẹn wọ́n sì tún dé alájà mọ́lẹ̀ wọ́n tún ń pòsì àwọn fámìlì alájà ẹ fún wa ní ọ̀kadà o ìkan ń sọ̀rọ̀ bí àwọn ará òkè ọya tí ìwọ kò bá gbé ọ̀kadà ránṣẹ́ sí wa lẹ́ni a ó pa ìyàwó rẹ̀ ẹ dákun irú ọ̀kadà wo lẹ fẹ́ kí ìwọ lọ ra bàjáàdì wá fáwọn èèyàn wa bàjáàdì tá máa gùn bàjáàdì irú èwo èyí tó ní 5 gears la fẹ́ òun ló lè rìn nínú desert dáadáa òní 5 gears wàá dẹ̀ra pálí sìgá mẹ́wàá ibi tí ara ti ń fún àwọn aráalé ni pé àwọn ará bí ìwé ebèrè ọtí àwọn táwọn bá fẹ́ mú yàn wàhálà ìgò ọtí onígun 4 mẹ́wàá àwọn ará bí ìwé máa béèrè ọtí wàhálà ráìsì àpò 2 òróró garawa 2 ọṣẹ ìwẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ìwọ kò bá gbé ránṣẹ́ lẹ́ni sọ́la ìyàwó tiẹ̀ ti kú o ó tún ṣẹ́jú síyàwó ó ní kọ́ wọn pariwo oró ṣé ẹ mọ̀ pé wọ́n ti mú
alájà mọ́lẹ̀ wọ́n ti ń tó ń bèrè ẹni tí a bá ti sọ fún un pé kó ṣe náà ní í ṣe. alájà ẹ bá ń gbégbèsè wọ́n ti fẹ́ pa mí òró ìbọn wọ́n gbé sí létí. alájà wọn ò ní pa ọ́ ìwọ ló ṣèyá ọmọ rẹ lógun ọlọ́run. bàjáàdì wọ́n lọ gbà wín bàjáàdì méjì àpò rẹ́sì méjì wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ mílíìkì ọtí páálí sìgá lọ́pọ̀lọpọ̀ wọ́n kó di wọ̀ ẹ̀sìkì ìsàìbò ni a máa kó bọ̀ ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú. àṣẹ gbogbo ìgbà tí wọ́n ń pọ̀ sún ọkọ̀ alájà yẹn arábí yẹn ti kẹ́rù ó ti kú ó ti sá kúrò ní ẹ̀. nínú àwọn méjì yẹn èyí tí ń tó ń de alájà yẹn wá sọ fún pé wọ́n ní kí n pa ọ́ ṣùgbọ́n ẹ̀mí mi ò pa ọ́. ṣó lè búra fóun pé ò ní sọ pé ọmọ ẹnìkankan rí ọba fìbọn búra pé owó ọ̀dá nìkankan mọ àtọ́nímọ́tò náà tó wá gbowó owó ọmọ ìjọ tó nǹkan kan pàdé ẹ̀rí náà nù wọ́n ṣàtúgbà nǹkan wọn wá dálẹ̀. àwọn ọlọ́pàá pẹ̀lú iṣẹ́ ìyanu wọn ọ̀tọ̀ lágbára tiwọn ìmọ̀ ìjìnlẹ̀ DSS ọ̀tọ̀ ní agbára tiwọn. àwọn DSS tẹ́wọ̀n bá wọnú olè wọ́n ó tú jáde ńbẹ̀. àwọn ní agbára méjì wọ́n lágbára bíi sọ́jà wọ́n sì tún lágbára bíi ọlọ́pàá. àwọn ọlọ́pàá onímọ̀ ìjìnlẹ̀ wà wọ́n tún pé kinní kan ní native intelligence irú tàwọn Sunday Igboho ìmọ̀ àyà nǹkan ọmọ ìbílẹ̀ wọ́n wá pa gbogbo ẹ̀ pọ̀. ǹjẹ́ ẹ mọ̀ wípé nígbà tí a tẹ̀sí dírẹ́fà burúkú yìí Ṣàngó Ọ̀tà ni a ti mú kò sí ní tọ́lọ́pàá ò lè ṣe tí a bá fẹ́ ṣiṣẹ́ bọ́lọ́pàá bá sọ fún ọ pé kéèsì wà ń bẹ̀ nìyẹn tí a bá sọ pé kéèsì ò sí ń bẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.